tó ti lọ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, atúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí, akára ọpẹ́ wa pé alhamdulillah rabbil alamin. bẹ́ẹ̀ náà ni a ń tọrọ kẹ́gẹ́rẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, látàrí pé òun náà lọ́lọ́run ọba rán sí wa. lẹ́yìn Ànábì Ọlọ́run ò tún rẹ́ lòmíì sí wa mọ́ nípa ń tà ń pè ní Islam, tí ó máa jójíṣẹ́ yàtọ̀ sáwọn tí ó máa jẹ́ mujaddid nínú ẹ̀sìn. tọ́lọ̀ ń dẹ̀ ń jẹ́ kó máa yé wa wípé wa ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin. wà ń ta fẹ́ ló ń bẹ̀ náà ni pé òjíṣẹ́ yìí tá a rán sí wa yìí, rasulallah, òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe, kìí ṣe bàbá ẹnìkan nínú wa. Ọlọ́run rán sí wa ni wa khataman nabiyyin, ó sì tún jẹ́ òpin fáwọn tí ń jẹ́ ànábì Ọlọ́run tá a máa fún ní wáyí lọ́dọ̀ wa. àmọ́ lọ́wọ́ máa dáwọn ẹlòmíì tí ó máa fún wọn ní alhikma, ọgbọ́n, káronú, òye, ká gbọ́ nǹkan yé. àmọ́ ìgbọ́ nǹkan yé wọn ní ẹ̀bùn ni lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀. kọ́lọ́run wá wọlé agbára rẹ̀ kó ṣàánú àwa náà, kó fáwa náà lágbọ́yé, kó sì ṣíjú àánú wọ̀ wá.
Naam, àwọn sahaba al-kirami àtàwọn tabi'in Olúwa Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́gẹ̀ẹ́ fún wọn látara pé ànábì tó gbéṣẹ́ lé wọn lọ́wọ́ tíṣẹ́ náà wá ṣẹ́kùdò nínú ẹ̀ ni wọ́n ń pè ní khataman nabiyyin, òpin àwọn ànábì Ọlọ́run, léyìí tí ń fi hàn pé ẹnìkan ò tún lè wà nípò ìta ń pè lánàbì Ọlọ́run tí ó máa gbà wá yìí mọ́. Ọlọ́run bá wa kẹ́ wọn. Bẹ́ẹ̀ náà lọ́nkọ́ Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn àfáà wa dáadáa tí wọ́n ti lọ látọ̀rí Maulana al-Sheikh Adam al-Allamatu al-Alori al-Ilori rahmatullahi alayhi, bàbá wa Kamaluddin al-Hadabi, bàbá wa Tajul Adab Tajul Mu'minin Sheikhul Muzammil, bàbá wa Yusuf al-Ibaji, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bákan náà Maulana Sheikh Mustafa Suglul Sunusi wa Maulana Muhsin Aidu wa Maulana Sheikh Abdul Latif Yamuni wa Maulana Sheikh Jirjisu Akhadu rahmatullahi ta'ala alayhim ajma'in. Gbogbo àwọn tí wọ́n kù láyé àtàwọn tí wọ́n kù láyé, Olúwa Ọlọ́run dákun bá wa kẹ́ wọn. Gbogbo àwọn tá mọ̀ mímọ̀ lọ́dọ̀ wọn náà tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa fàlìjẹ́nà ṣe sàárà fún wọn. Àwọn tó kù láyé, Ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bákan náà àwọn tí wọ́n bí wa, Ọlọ́run dákun à ń dúpẹ́ lọ́dọ̀ wọn o, torí pé tí wọ́n bá bí wa a lè má sí lórí Islam, a bá wọn lórí ẹ̀ ló fi wọn àwa náà. Ọlọ́run dákun àwọn tí wọ́n wà ń bẹ̀, Ọlọ́run dákun má ṣe wọ́n lẹ́ni ìyà, ṣe wọ́n lẹ́ni ìkẹ́ rẹ̀. Àwọn tí ò sí ń bẹ àlìjánà rẹ̀, Ọlọ́run dákun àlìjánà táyé tí ó máa jẹ́ dẹ̀ra, ìgbádùn, jíjẹ mímu àti ìdọ́lọ́wọ́n ọba mà ní kódóró, Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. La ilaha illallah. Àwa taraba ni à ń kí ẹ̀yin ọmọ ẹ̀yà wa nínú Islam, láwa tó já sí pé ní àlẹ́gbẹ́ kan tá a máa lọ́ra wa mọ́ pé ẹgbẹ́ báyìí lèmi ń ṣe àní, àti gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà a kí wa pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. In tí ó máa jẹ́ ọ̀rọ̀ wa tòní, in tó bí náà ni ẹrú Ọlọ́run kan, òun ló sẹ́ndì fídíò kan sí mi. Ó sì rọ̀ mí nítorí pé ìyàwó òun ò jẹ́ kó òun ó nísinmi náà ni lórí ọ̀rọ̀ ìrun jùmá. Fídíò tó wá sẹ́ndì sí mi yìí, àwọn ẹ̀kọ́ mi náà wà ńbẹ̀ tá a lè kọ́. Àmì èyí tí mo kọ́kọ́ fẹ́ yọ ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn, òun náà ni èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrun jímà, torí ọ̀la ní jùmá, káwọ́kọ́ yanjú èyí hùn. Ṣé wá rí tó wá ní ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, èmi ń bẹ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́ṣáláṣí. Àmọ́ máa fẹ́ gbìyànjú. Naam. There are some differences between a woman, the way a woman will perform his salat, and the way a man will perform his salat. In the first place, a woman does not need to make adhan or iqam. That a man must make adhan in the mosque or iqam when he wants to pray. That's very important. Number two, salat al-Jum'ah, Friday prayer, is not compulsory for women. For women, if they go, they are rewarded for performing salat al-Zuhr. So a woman must understand that, yes, women are encouraged to go to the mosque to listen to the lecture. Maybe perhaps it will be beneficial. But if a woman cannot take salat al-Jum'ah, there's no problem, because salat al-Zuhr is what is recorded for a woman. Also, in salat, congregation, salat al-Jama'ah has 27 people, more than 3 alone. It is for men. For women, they have all the reward, even if they pray in their house. So, a woman should not be bothered that she's not making the one. No, you can pray in your husband's room or in your own room as a woman. But don't forget, always go to the mosque so that you can learn more about your religion. Now, mi ò ní fẹ́ ká lọ púpọ̀ lórí ẹni torí tí mo fẹ́ ká mú bẹ̀ náà, gbogbo wa náà lọ́n kádàrá ká lóye níwọ̀nba. In tí barista sọ yìí, tàbí ká sọ pé honorable, ẹni ọ̀wọ̀ ni wọ́n, èèyàn dáadáa sì ni wọ́n. Kìí ṣe pé àníyàn mi ni wípé mo fẹ́ takò wọn. Wallahi ẹnìkan ó yẹ kí n sinmi lónìí ni. Ẹnìkan ló sẹ́ndì ẹ̀ sí pé kí n dákun, fẹ́ kí n bá wọn tírìtì ẹ̀. Ẹ rí pé tí mo fẹ́ mú mbẹ̀,
nínú ọ̀rọ̀ tí ń bẹ́nu fídíò yẹn ni wípé ìrun júmọ̀ èé ṣe túláàsì fóbìnrin, ìyẹn mo fẹ́ treat. Nínú tí ń tó padà wá treat ń bẹ̀ ni wípé ìrun ọ̀ranyàn tí wọ́n máa kí mọ́ṣáláṣí pé kìí ṣe túláàsì fóbìnrin, kódà tí ò bá kí kò nídìí kó dára ẹ̀ láàmú, yóò gbẹ̀sẹ̀, àmọ́ ó lè máa lọ mọ́ṣáláṣí, àmọ́ kìí ṣe pé nítorí pé ó fẹ́ lọ kírun. Eléyìí ìròrí kan ni látọ̀dọ̀ àwọn àfáà, kìí ṣe ìrònú Islam. Àmọ́ mò ń padà wá treat yẹn lọ́tọ̀. In tó sì fa wàhálà lórí ilé yẹn náà ni wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ọ̀rọ̀ kan fún wa wípé kama fi sahih al-Bukhari wa Muslim la tamna'u ima Allahi masajidallah, pé ẹ gbọ́dọ̀ kọ̀ fún àwọn ẹrúsìn Ọlọ́run lóbìnrin masajidallahi láti má wá mọ́ṣáláṣí. Àdísù tí ń jọ́rọ̀ Ànábì nù ni. Addition ni lórí àdísù yẹn pé wa buyutahunna khayrun lahunna, pé kán máa kírun lé wọn ó lóore fún wọn, ó sì dájú kán kírun mọ́ṣáláṣí lọ. Addition ni èyí ni èé ṣe ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ ọjọ́ míì lèyí ni tá ń bọ̀ lórí ẹ̀ lọ́tọ̀. Gbogbo àwọn ahadísù tó wá lórí ẹ̀ àgbélẹ̀rọ, kódà hadithu Habiba tí wọ́n lárábìnrin kan lọ bá Nábì pé inni uhibbu an usalli ma'a salatika, pé ó wù mí ó tẹ́ mi lọ́rùn, mò ń fẹ́ láti máa kírun lẹ́yìn rẹ̀. Tá Nábì wá ní salli fi baytik afdal wa salli fi ghurfatik nìkan. Gbogbo yìí ni àgbélẹ̀rọ ni, in tí ò ṣẹlẹ̀ wọ́n mú ni. A padà wá sọ̀rọ̀ lórí ẹ̀, àmọ́ kì í ṣọ̀rọ̀ tòní. Èyí tá fẹ́ lò lónìí, addition yìí, àwọn àrònú táwọn àfáà máa gbé sínú Islam. Ànábì ó sọ ọ̀rọ̀, àwọn kan ó fi kún, kò wá ní jásí pé ìntànẹ́bì ń wí là ń ṣe mọ́ ní ń dá wàhálà lẹ̀. Àmì ìta fẹ́ yanjú lónìí, Imamu Ṣàwó ahlan bikum wa sahlan bikum wa marhaba, Ọlọ́run ò ní bá dáadáa yín jẹ́. Ọlọ́run kúkú ṣe alhamdulillah, gbogbo wa náà la láǹfààní tá a lè ka nǹkan, tá a sì lè rí nǹkan. Gbogbo ń téèyàn bá kà nínú tírà àkọlù lálàáfíà o. Àmádánwò ta ní pé àwọn gúrùpù kan ní ìsìláàmù lónìí wọ́n ti sọra àwọn dọ́tọ́rìtì ní ìsìláàmù, pé ìrònú tí wọ́n bá gbé kalẹ̀ nínú gúrùpù àwọn náà ní ìsìláàmù. Kódà bí ìrònú yẹn bí è ṣe tọ́lọ́hun tí è ṣe tànà Muhammad. Ìrun júmà ọ̀ranyàn ní fóbìnrin, kódà tí ò bá kí ó dáràn níwájú Ọlọ́run. Bọ́ kí èèyàn tó crucify mi, jẹ́ àkọ́kọ́ jọ ṣe sùúrù ká gbọ́ kí l'Ọlọ́run abá mi wí, kí l'Ànábì sọ. Ọ̀rọ̀ Ànábì lè sọ̀rọ̀ kan, àwọn kan ó sì háàdì mọ́, wọ́n wá mú addition náà yẹn, wọ́n sọ dẹ̀ sí mọ́ wa lọ́wọ́. Kò wá ní jẹ́ káwọn èèyàn rí Islam ṣe, léyìí tí ó máa túmọ̀ sí pé ọ̀pọ̀ àwọn àkídà míì tá a gbé wọnú ìsìláàmù lónìí, a lọ mú lọ́dọ̀ àwọn Yahudi ni. A mú lọ́dọ̀ àwọn Yahudi ni. A wá gbé sínú ìsìláàmù, òun náà wá ń fara rinlẹ̀, ń jòkó mẹ́. Salatul Jum'ati wajibatun kama kanat ma'luma, yani kanat ma'lumatan لدى المسلمين جميعا قاطبة. lọ́dọ̀ gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí pátá ló mọ̀ pé ìrun júmà ìrun ọ̀ranyàn ni. لقوله سبحانه وتعالى في سورة الجمعة, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tàbí nítorí ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ nínú Suratul Jum'ah tọ́lọ́run fúnra rẹ̀ dìdì sọ wípé ya ayyuhalladhina amanu, ó ní mo pé ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ òdodo nínú Ọlọ́run, zakaran wa unsa, lákọ àti lábo. Gbogbo bí Ọlọ́run bá ti fẹ́ sọ̀rọ̀ al-mu'minuna zakaran wa unsa, tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀, tó fẹ́ bọ́kùnrin àtobìnrin sọ̀rọ̀, tí ò fẹ́ yọ ẹnìkan kẹ́lẹ̀, yóò sọ wípé ya ayyuhalladhina amanu. Àríbì kan rí tọ́lọ́run ti sọ fún wa wípé ayyuhal kafiruna,
tó wá já sí pé àwọn obìnrin kan ní ń bá wí nínú wọn kò sọ́kùnrin ń bẹ àbọ́kùnrin ní ń bá wí tí ò sóbìnrin ń bẹ bọ́lọ̀ bá ń sọ náà Al-Qur'an pé innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum fattaqullaha ọ̀rọ̀ ni ó ń wà áàmù fáwọn ọkùnrin àtàwọn obìnrin ibi Ọlọ́run bá ti fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ dá mùmínà yẹn rí lọ́tọ̀ tó fẹ́ dá mùmínì yẹn rí lọ́tọ̀ yóò dá pè wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ lápèjúwe kul lil mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum wa kul lil mu'minati yaghudduna min absarihinna wa yahfazna furujahunna wa la yubdina zinatahunna illa ma dhahara minha waliyadribna bi khumurihinna ala juyubihinna Ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ ní ìtorí pé nínú òfin tó fẹ́ mú wá fáwọn ọkùnrin yẹn àwọn kan bẹ́ẹ̀ tí èé ṣòfin ọkùnrin àwọn òfin tó sì fẹ́ mú wá fóbìnrin àwọn kan bẹ́ẹ̀ tó já sí póbìnrin nìkan lòfin yẹn ń bá wí tí ò ní í ṣe pẹ̀lọ́kùnrin ẹgbẹ́ bá pọ́kàn fẹ́ sọ̀rọ̀ nípa rídùl basar wa hifdhul faraji ni yóò sọ pé yá ayyuhal ladhina amanu ìntí olónù àmọ́ nígbà ó fẹ́ sọ ilé yìí àwọn tó fẹ́ bá wọn sọ kó àwọn yàtọ̀ ó ní yá ayyuhal ladhina qul lil mu'minina sọ fáwọn múmìnì yaghuddu min absarihim kí wọ́n rẹ ojú wọn lẹ̀ kọ́ máa wò nǹkan láwòjù wa yahfazu furujahum kọ́ sì máa ṣọ́ abẹ́ wọn dhalika azka lahum eléyìí ni ló tọ́ fún wọn jù láti máa ṣe torí báwọn òfin kan tó fẹ́ bóbìnrin sọ ọkùnrin nìkan sọ nínú tó fẹ́ bóbìnrin sọ ó yàtọ̀ sí tiwọn náà díẹ̀ ó wá ní kullil mu'minat sọ fáwọn múmìnà yagududna min absarihinna wa yahfazna furujahunna káwọn náà kí wọ́n máa rẹ ojú wọn lẹ̀ wọ́n sì máa ṣọ́ abẹ́ wọn sórí pé nǹkan méjì yẹn jọ pa wọ́n pọ̀ ó ní wala yadribna bi khumurihinna obìnrin nìkan nìyẹn ń bẹ fún kò sí bọ́kùnrin illa ma dhahara minha obìnrin nìkan ní bá wí mẹ́ waliyadribna bi khumurihinna ala juyubihinna obìnrin nìkan ní bá wí mẹ́ ìyíhùn ní lọ́lọ́wọ́n bá ṣe là ló sọ al-mu'minuna wal-mu'minat níbi ó bá ti wá fẹ́ bá wọn sọ̀rọ̀ tí ò ní yọ múmìnà lẹ̀ tí ò ní yọ múmìnà lẹ̀ yóò ní yá ayyuhal ladhina amanu mo pe ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo nínú Ọlọ́run ó wá ní idha nudiya lis-salati yani dhakaran wa untha duna istithna àtakọ àtabo without exceptional of set of people himma nisa wa himma rijal Ọlọ́run ò yọ ẹni kankan kú mẹ́ ó ní idha nudiya lis-salati min yawmil jumu'ah nígbà tí wọ́n bá lè pèrún lọ́jọ́ jímọ̀ fẹ́ni tó bá ti gbọ́ tó mọ̀ pọ́jọ́ ní ọjọ́ jímọ̀ ní o tó sì gbọ́ pé wọ́n pèrún fas'aw ila dhikrillah àtọkùnrin àtobìnrin ẹ lọ bí tẹ́ ti lọ sí lọ́hùn ẹ lọ bí tí wọ́n ti pèrún ní ibi yóò tí ìbá jẹ́ wa dharul bay' ẹ fi títà àti rírà alẹ́ lẹ́ni à ń sọ fáwọn ẹ̀yà wa pé kéèyàn lọ ọ̀run jímọ̀ kìí ṣọ̀ranyàn wà láàlì èmi nínú wọn wákàtí márààrún rẹ̀ ò tí ìdánmọ́rán ọjà ní sáà nígbà tó wá fún láì ní ìsìn kó mọ́ tajà rẹ̀ lọ tọ́lọ̀hún sì pé al-bay'u fi asna'il jumu'ati haramun ash-shira'u wal-bay' títà àti rírà lọ́jọ́ jímọ̀ lásìkò jímọ̀ èèwọ̀ ni fún mùsùlùmí èèwọ̀ ni nínú Islam ó ní zarul bay'i ẹpa títà àti rẹ̀ ẹ fi ilẹ̀ ẹ gbọ́dọ̀ ta lásìkò náà ẹ sì gbọ́dọ̀ ra ó ní zalikum ṣíṣe bá ní khayrun lakum ìyẹn ló lóore fún yín kí lóore tí ń sọ ní ẹ lọ bí tí wọ́n ti rántí Ọlọ́run ní zalikum khayrun lakum ẹ má torí intenta intenra kẹwàá máa lọ bẹ̀ ẹ pàátì lọ bí ìrántí Ọlọ́run ní zalikum khayrun lakum ìyíhun náà ló lóore fún yín púpọ̀ jù in kuntum ta'lamun tó bá lọ jásí pé ẹ bá mọ̀ ó ní fa idha qudiyatis salat nígbà tí ìrun ní tí wọ́n bá kí parí tó bá ti wá kí ń parí fantashiru fil ardi
ẹ padà síbi títà àti ríra yín, ẹ padà bí jíjẹ àti mímú yín. wabtaghu min fadlillah, ẹ lọ máa wójú rí Ọlọ́run, ẹ máa wá àánú Ọlọ́run, ẹ máa wérí Ọlọ́run. wadhkurullaha kathira, kẹ́ẹ̀sì máa mọ́ràn tí Ọlọ́run kò lẹ́nu. la'allakum tuflihun, torí kẹ́ lè bá jèrè. bẹ́ẹ̀ bá ti ń tà yẹn náà ẹ máa rántí Ọlọ́run bẹ́ẹ̀, ẹ má gbàgbé ẹ̀. ó ní wa idha ra'aw tijaratan, àmọ́ nígbà táwọn èèyàn bá rí òwò kan, ọjà kan, títà àti rírà kan, aw la'wan, tàbí wọ́n rí nǹkan eré kan táwọn kan dálẹ̀. à ń kíjí ìrun ọ̀ràn èèyàn lónìí, àlóbìnrin mi wọ́n fi ilẹ̀ ńlé kò sì ní kí wọ́n sì domi ilẹ̀ níta pé wọ́n ti kírun. Ọlọ́run wá ń sọ fún wa wípé wa idha ra'aw tijaratan aw la'wan, tí wọ́n bá rí ọjà kan tàbí ohun eré kan, infaddu ilayha, àwọn èèyàn rọ̀ lọ́bẹ̀. wa tarakuka qa'iman, wọ́n fi wá Ànábì nìkan lẹ̀ níjọ́ tọ́lọ́run bá ń sọ̀rọ̀ yìí, kìí ṣọkùnrin nìkan ní bá wí o, ọkùnrin àtobìnrin ní bá sọ̀rọ̀ o. wa tarakuka qa'iman, sọ fún wọn bí kul ma 'inda Allahi, in ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run nínú oore fún yín, khayrun, ó mà lóore púpọ̀, ó sì dá mina lahawi wa mina tijara, ju ohun eré tẹ lọ jòkótì àtọjà tẹ jòkótì lọ. wallahu khayrur raziqin, torí pé Ọlọ́run ọba ló dáa jù nínú ẹni tí máa ṣe jíjẹ mímu fún ènìyàn. Aya Kùránì lélẹ̀ tí ò sí iyèméjì lórí ẹ̀ fẹ́nikẹ́ni nínú mùsùlùmí ayé pé ọ̀rọ̀ yìí ó khitabun amun lidhukuri wal inath, ọ̀rọ̀ kan tọ́lọ́run dájú ẹ̀kọ́ ọkùnrin àtobìnrin tí ò yọ ẹnìkan lẹ̀. wa fil hadithi an-nabawi, níbo ni ìṣòro ti wá dé? wọ́n wá gbé ṣòro wá nínú ọ̀rọ̀ tí wọ́n pè lọ́rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, láti fi tẹ ọ̀rọ̀ Ọlọ́run mọ́lẹ̀, láti fi pa ọ̀rọ̀ Ọlọ́run ọba rẹ́. tọ́lọ́run sì kí Ànábì nílò nínú al-Qur'an, nínú suratul Haqqa, pé law taqawwala alayna ba'd al-aqawil, tí wọ́n Ànábì tó bá lọ ń sọ àwọn ọ̀rọ̀ kan, tí wọ́n náà ń sọ àwọn ọ̀rọ̀ kan, taqawwala alayna, tó lọ ń sọ mọ́ àwa Ọlọ́run, torí pé pòsíṣàn Ọlọ́run Ànábì ò gbọ́dọ̀ gbà. Ọlọ́run gbọ́dọ̀ máa jẹ́ Ọlọ́run láàyè rẹ̀, òjíṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ wà nípò òjíṣẹ́. òjíṣẹ́ Ọlọ́run ò lè ṣe òfin sínú ẹ̀sìn Ọlọ́run láì bá ṣe pọ́lọ́run ló ṣe lè lọ́wọ́. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fánà pé law taqawwala alayna ba'd al-aqawil, tí wọ́n náà bá lọ ń sọ àwọn ọ̀rọ̀ kan mọ́ wa tó wá ń dàbí ipá wa láwí, la akhadna minhu bil yamin, ọwọ́ tó gbókan láàfin mú ọ níbi jíjẹ ọ níyà. a ní fojú rẹ̀ wọ́, a sì ní fojú yẹpẹrẹ wọ́. thumma laqata'na minhu al-watin, látara bẹ́ẹ̀ a já ẹ̀mí rẹ̀, a fi ọ̀rá rẹ̀, a já ẹni gògóngò. eléyìí lọ́pọ̀ àwọn kèfèrí mú dání lónìí, wípé tó bá lọ já sí pé Ànábì bá jòjíṣẹ́ Ọlọ́run lóòótọ́ ni, pé ááyà yìí ló túmọ̀ sí pé Ànábì èé ṣòjíṣẹ́ Ọlọ́run, torí pé ó ti dáṣẹ́ ara rẹ̀ jẹ́. wọ́n níyẹn ló fi já sí pé ní tí ń bẹ nínú Sahih Bukhari pé poison l'Ànábì jẹ tó padà wá dà láàmú t'Ànábì fi kú, bó tiẹ̀ já sí pọ́rọ̀ yẹn náà irọ́ ni, torí pọ́lọ̀ wọn bá fúnra rẹ̀ sọ fún Ànábì nínú Al-Qur'an yìí pé balligh ma unzila ilayk min rabbik, sórí ń tọ́lọ̀ wọn bá fi rán ọ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ni, máa jẹ́ fáwọn èèyàn, má wojú ẹnikẹ́ni. fa in lam taf'al, tó bá wá kọ̀ tó ṣe bẹ́ẹ̀, fama ballaghta risalatahu, ajá sí pé pẹ̀lú ẹni tó wáyé wá jíṣẹ́ Ọlọ́run ni. tó bá fi lè ṣe bẹ́ẹ̀, àfàìmọ́ ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ò ní ṣe bẹ́ẹ̀ fún wọn náà. wallahu ya'simuka minan nas, Ọlọ́run ó dáàbò bò ẹnìkan ò ní rá burú ṣe sí ọ. so wọ́n wá lánàbì, wọ́n fi poison sínú ẹran. Ànábì wá ẹran yẹn, ó dẹ̀ sọ fún Ànábì pé inni lamasimumatun, wọ́n ti fi poison sínú mi o gbọ́dọ̀ jẹ mí o. fala taqrabanni wukita rada, má jẹ mí kó má bàa jẹ poison kó má jẹ wá o. L'Ànábì bá ní tí kí ní jẹ́. ok, ṣe lónìí nísìn tó bá ti wá sọ fún wa pé poison ń bẹ nínú oúnjẹ tó gbé fún wa o, ṣe mọ̀ pé ó di túláàsì ká jẹ torí pé súnnà ni, torí pé Ànábì jẹ. Ànábì ò ṣe wá jẹ poison torí pé Ọlọ́run fúnra rẹ̀ gan, Ànábì gan sọ fún wa wípé la tatamannaw al-maut, ẹ gbọ́dọ̀ fúnra yín wá ikú.
tal Qur'ani gani wala tahluku bi aydikum ila tahluka la tahluku bi aydikum ila tahlukati ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín wá tí ó kó parun bẹ́mi ara yín wala taqtulu anfusakum ẹ gbọ́dọ̀ gbẹ̀mí ara yín inna Allaha kana bikum rahima torí pé Ọlọ́run ọba yín ọba aláàánú ni wọ́n wá lá Nábì jẹ poison wọ́n wá ní poison yẹn ló wá dá láàmú tó fi jáde láyé èyàn náà irọ́ ni o torí pé ìyẹn fi yàn pé àyà yẹn wallahu ya'simuka minan nas tá bá gbà dísù yẹn wọlé a máa túmọ̀ sí pé àyà Kùránì yẹn Ọlọ́run ò má de ohun rẹ̀ ṣẹ a máa túmọ̀ sí pé Ànábì náà jíṣẹ́ Ọlọ́run bó ti yẹ kó jẹ́ ìyẹn làwọn ọ̀tá ìsìláàmù kan mú dání lónìí nínú àdísù yẹn tí wọ́n fi ń ṣì àwọn ọmọ mùsùlùmí lọ́nà pé ìwọ náà wo ẹni tó jẹ́ Ànábì Ọlọ́run ó jẹ poison ní wá wo àyà yìí kí láyà yìí túmọ̀ sí Ọlọ́run ní tó bá fi lè ṣe báyìí tó bá sọ nǹkan míì yàtọ̀ sọ́rọ̀ ohun ń báyìí lòun ó ṣe fún ká lè mọ̀ pé Ànábì ò lè ṣòfin lọ́lọ́run fi ń sọ fún Suratu Yunus Quran 10 aya 15 wípé wa idha tutila alayhim ayatuna bayyinatin nígbà tí wọ́n bá ka àwọn ọ̀rọ̀ wa nínú Al-Qur'ani tó fojú wọn fún wọn ó ní qala alladhina la yarjuna liqa'ana àwọn tí wọ́n nírètí sí ọjọ́ pa wọn bá Ọlọ́run bá pàdé Ọlọ́run ó ṣèṣirò àwọn yóò jẹ àwọn níyà tàbí kó fà wọn sínú ìdẹ̀ra wọ́n wá sọ fún Ànábì pé ihti bí Qur'ani ní ghayra hadha báwa wá wé mi ta lè máa kà tó yàtọ̀ sí Al-Qur'ani eléyìí tó mú wáyìí aw badilhu tàbí kó bá wa yí èyí padà Ọlọ́ni kúl fún wọn lésì wípé ma yakunu li kò ṣeé ṣe fẹ́mi Ànábì ani ubaddilahu min tilqa'i nafsi kí n wá wé mi fún yín tàbí kí n máa yí ọ̀rọ̀ Ọlọ́run padà sọ̀rọ̀ mi kí náà ń fẹ́ yẹn nínú ká Ànábì ó sọ mí tàbí kó lọ wọ́rọ̀ ẹlòmíì wá ó nítorí kí ni in attabi'u illa ma yuha ilayya èmi ò ní báyàn tẹ̀lé kíní kan nínú ìṣẹ̀mí mi yàtọ̀ sálù Kùránì tí wọ́n fi ránṣẹ́ sí mi ní kí ló sì fa ni pé inni akhafu torí pé mò ń bẹ̀rù inni asaytu rabbi pé tí n bá yapa àṣẹ Ọlọ́run tọ́lọ́run bá mi sọ pé báyìí tèmi wá sọ bá mi azaba yawmin azimin ìyà ọjọ́ kan tó lágbára Ọlọ́run wá sọ ní Al-Qur'ani yìí pé salatul jumu'ati wajibatun ala kulli muslimin Ọlọ́run wá pé mu'minin wa mu'mina Ọlọ́run ṣe ìrun jímọ̀ lọ́ranyàn fún gbogbo mùmìní lọ́kùnrin àti lóbìnrin wọ́n wá nígbà Ànábì wá fẹ́ sọ̀rọ̀ Ànábì wá sọ nǹkan mi kí la Ànábì wá sọ wọ́n la Ànábì ní al-jumu'atu haqqun wajibun ala kulli muslimin fi jama'atin wọ́n la Ànábì sọ wípé al-jumu'atu ṣe rí ìrun jímọ̀ ni haqqun túláàsì ni wajibun ọ̀ranyàn sí ni ala kulli muslimin fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí bọ́lọ̀ ń bá ti lo kulli àbá Nábì lo kulli muslimin kò yọ mùsùlùmí kankan lẹ̀ bí ìgbà tá sọ pé talabul ilmi faridatun ala kulli muslimin káwá nítọ̀ Ànábì sọ wípé ìmọ̀ wáyìmọ̀ ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí káwá nígbà tí ò ti sọ wípé wá muslimatin obìnrin ò gbọdọ̀ wá mímọ̀ torí pé ó ti ní ala kulli muslimin kulli tó lò yẹn ó ti kó ọkùnrin àtobìnrin papọ̀ sínú àdísù Ànábì wá ní al-jumu'atu haqqun wajibun ìrun jímọ̀ yìí ó túláàsì ní ó ọ̀ranyàn ní ó fún gbogbo mùsùlùmí fi jama'atin kan máa kí ní jàmá ọ̀rọ̀ Ànábì nù wọ́n tún wá tẹ̀síwájú wọ́n lá Ànábì wá tó sọ wípé bó ti ẹ̀já sí pé ẹnu bí tọ́rọ̀ ìdí ibi ọ̀rọ̀ Ànábì dúró sínú tó ṣe déédé al-Qur'an pé al-jumu'atu haqqun wajibun ala kulli muslimin fi jama'atin ọ̀rọ̀ Ànábì tó bá Qur'ani lọ́nu èyí tó wá yapa Qur'ani tí wọ́n wá mú wá tí ń jẹ́ àlékún lórí ẹ̀ ni pé illa arba'a àyàfi èèyàn mẹ́rin ìrun jímọ̀ wọ́n ní kìí ṣe ọ̀ranyàn fún wọn wọ́n ní abudun mamlukun ẹrú kan ẹnìkan tí ń bẹ lóko ẹrú wọ́n ní ìrun jímọ̀ yìí ṣe ọ̀ranyàn fún àwẹ̀ mọ́ra tí ń tàbóbìnrin ìrun jímọ̀ yìí ṣe ọ̀ranyàn fún lọ́dọ̀ wọn aw sabiyyin tàbọ́mọdé aw maridin tàbálà rẹ̀ wọ́n láwọn ta kàálẹ̀ yìí wọ́n ní ìrun jímọ̀ yìí ṣe kí ni o wọ́n ní èyí ṣe ọ̀ranyàn fún wọn wá gbọ́ kí wá ní tó dé wọ́n wá ní akhrajahu Abu Dawud ló gba àdísù yìí wá o tá bá lọ wo àdísù wọn ní
and67. Bẹ́ẹ̀ náà ni àfáwà At-Tabarani àwọn náà gba àdísù yìí wá fil Kabir, wọ́n gba àdísù yẹn wá tá a bá lọ ka volume 8 page 385 to 386. Nọ́mbà àdísù yẹn jẹ́ àdís 8206. Àfáwà Daraqutni àwọn náà gbà wá tá a bá lọ ka volume 2 lọ́dọ̀ wọn. Al-Bayhaqi àwọn náà gbà wá nínú As-Sunan al-Kubra tá a bá lọ ka volume 3. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún gbà wá nínú As-Sunan as-Saghir, wọ́n gbà wá ńbẹ̀ tá a bá lọ ka volume 1 ń jẹ́ hadith 607. Tá a bá lọ ka tírà tí wọ́n ń pè ní al-Ma'rifa, wọ́n gbà wá ńbẹ̀ yẹn náà nínú volume 4. Bẹ́ẹ̀ náà tá a bá lọ ka tírà kan tá ń pè ní al-Ahadithu al-Mukhtara tí àfáwà Diyahuddin al-Maqdisi, tá a bá lọ ka volume 8 hadith yìí ńbẹ̀. Àmádánwò tó wá ṣẹlẹ̀ ní pé jami'an min tariqi Ishaq bin Mansur, gbogbo àdísù tí wọ́n mú wá lórí àdísù yìí pátá ojúpọ̀nà kan tí wọ́n ti wá náà ni min tariqi Ishaq bin Mansur, látọ̀dọ̀ Ishaq ọmọ Mansur, ani Uraym bin Sufyan, ani Ibrahim bin Muhammad bin al-Muntashir, an Qais bin Muslim, an Tariqi bin Shahabin, عن النبي صلى الله عليه وسلم قال فذكره. وما مو حديث يوا وتفا واغ حديث يوا تán afawani wa hadha sanadun sahihun. ṣe ra hadith tí wọ́n mú wá yìí o, àwọn ibi tí wọ́n ṣàfitì ẹ̀ sí ibi tó lálàáfíà ni. Ìyẹn ni pé jẹ́ pé tá a bá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ a lè wò wípé tọ́ ọ̀rọ̀ ẹ̀ yáyì. Rijaluhu kulluhum thiqatun, kódà gbogbo àwọn tí ń jẹ́ rijalul hadith yẹn gbogbo wọn náà làwọn tí wọ́n dúró déédéé. Ghayr, yàtọ̀ sí wípé anna Aba Dawud adlahu, Aba Dawud wọ́n sọ pé àrùn bẹ lára àdísù yẹn. Ibi ọ̀rọ̀ wá wà nù. In tí wọ́n lárùn bẹ lára ẹ̀ lónìí làwa mùsùlùmí wá fi ń ṣẹ̀sìn. Àrùn wo ni wọ́n ní bẹ lára ẹ̀? Abu Dawud wá ní lẹ́yìn táwọn gba àdísù yẹn wá tán, wọ́n ní Tariq bunu Shahabi, ẹni tádìísù yìí ṣàfitì sọ́dọ̀ ẹ̀yí gbogbo ibi tádìísù yẹn ti wá láyé, ó mọ̀ rí pé ibi tí ó padà kángun sí ni pé Tariq bunu Shahab. Bunu Shahabi wọ́n lẹ́ni qad ra'a an-nabiyya sallallahu alayhi wa sallam wa lam yasma' minhu shay'an. Lóòótọ́ ó rí ànẹ́bì sójú àmọ́ kò gbọ́rọ̀ lẹ́nu ànẹ́bì rí. Ẹni tí wọ́n ló gbàdìísù yìí wá wípé ìrun jímọ̀ o, ọ̀ranyàn ni o, túláàsì ní o, fún gbogbo mùsùlùmí kan kí ní jàmá o, àyàfà àwọn èèyàn mẹ́rin. Àwọn olè èèyàn mẹ́rin náà, abdul mamluk, ẹrú tí ń bẹ nínú ìgbèkùn, àwèmọ́ráhà àtobìnrin, sàbíyìn àtọmọdé, maridin àtàlárẹ̀. Wọ́n wá ládìísì yíó, a'allahu Abu Dawud wa qala Tariq ibn Shahab, Tariq ọmọ Shahabi qad ra'a an-nabiyya wa lam yasma' minhu shay'an. Ó rí ànẹ́bì sójú lóòótọ́, tàbá lẹ́yìn ara ànẹ́bì, àmọ́ kò gbọ́rọ̀ lẹ́nu ànẹ́bì rí. Wọ́n ni wa bidhalika a'allahu al-Khitabi, àfáwà al-Khitabi nínú àwọn àfá àgbà aládìísù náà ni. Ìdí nìyẹn táwọn náà fi sọ pá díìsù yìí kìí ṣàdíìsì tá a lè fi ṣẹ̀sìn. Tá a bá lọ ka al-Ma'alim nínú tírà wọn tí ń jẹ́ volume 1 page 644, faqal, àfáwà sọ̀rọ̀ ń bẹ̀ yí pé wà laysa isnadu hadha al-hadith bidhalik. Isnadu hadisi yóò kò rí bí wọ́n ti sọ tí wọ́n sọ pé ó lálàáfíà wọn. Torí pé wà Tariq bunu Shahabi, torí pé Tariq ọmọ Shahabi la yasihu lahu sima'u min rasulillah. Kò sí ọ̀rọ̀ kan tó lálàáfíà pé ní ìgbọ́rọ̀ lẹ́nu Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Illa annahu qad laqiya an-nabiyya sallallahu alayhi wa sallam. Yàtọ̀ sí wípé òun náà ó rí ànábì rí, àmọ́ kò gbọ́ nǹkankan lẹ́nu Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ náà ni al-Imam an-Nawawi rahimahullah, nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ fi khulasatul ahkam, tá a bá lọ ka volume 2, àwọn ní man a'alla al-haditha bi qawlihi. Wọ́n láwọn tí wọ́n fi ààrẹ sára àdísì yẹn. Wa hadha alladhi qalahu Abu Dawud, léyìí tá Abu Dawud sọ lọ́dọ̀ tàwọn o, wọ́n ní la yaqda'u fi sihhatil hadith, wọ́n ní kò tá àbùkù fún nílàláfíà àdísì yẹn. Wọ́n ní la'annahu in thabita adamu sina'ihi, tó bá ti lọ́já sí pé ó fẹsẹ̀ rinlẹ̀ pé ẹni yẹn ò gbọ́rọ̀ lẹ́nu ànábì lóòótọ́, yakunu mursalun sahabiyyun wa huwa hujja.
pé àdísù yẹn yóò mọ já sí pé sàhábà lẹ́ni yẹn o àmọ́rọ̀ tó sọ yẹn mursalu ni. Kí là ń pè ní mursal lọ́dọ̀ àwọn àfà? Nínú ìran àdísù kan tó lẹ tí ò fẹsẹ̀ nílẹ̀ ní mursal. Nínú tí wọ́n ń pè ní mursal ní pé bóyá lápèjúwe nígbà ànábì ń bẹ̀rẹ̀ ẹni yẹn bóyá nígbà tó fẹ́ sọ̀rọ̀ ibi ó ti gbọ́rọ̀ yẹn kò dárúkọ ẹni tó ti gbọ́, tòró òun fún rẹ̀ ò ní sílísílà síbi tó ti gbọ́. Ó yẹ kárẹ́ nìkan láàrin òun àtẹni tó gbọ́rọ̀ yẹn lẹ́nu ẹnu sàhábà kò sì dárúkọ ẹni yẹn. Òun náà dẹ̀ ni a lè sọ pé sàhábà ni, torí gbẹ́ni tó bá ti rá ànábì sójú rí ni wọ́n ń pè ní sàhábà, kódà kó má gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Àwọn àfáà gbà yí pé ó ní súhúbà kágbà pé òun náà rí ànábì, àmọ́ kéèyàn gbọ́rọ̀ lọ́dọ̀ ànábì kò gbọ́rọ̀ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Sórí ibi táwà àtọwọ́bọ̀ lé ní àwà àtọwọ́bọ̀ hadithu yìí, hadithi tí wọ́n máa ń lò fún wa yìí. Àmọ́ ń ta ibi táwà kọ́kọ́ lọ ń bẹ̀. Náà ibi kọ́kọ́ lọ mọ̀ yìí pé salatul jumu'ati farudun ọ̀ranyàn ni fún gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí. Ìbá àjọkùnrin ni o, ìbá àjọbìnrin ni o, ìrun jùmọ̀ ọ̀ranyàn ni fún. Kódà kó jóbìnrin, kódà kó jọkùnrin, ọ̀ranyàn ni fún àwọn méjèèjì. Àwa àkọ́kọ́ lọ wò gbésí ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Lójú ayé Ànábì, ṣáwọn obìnrin máa bá Ànábì kírun jímọ̀ àbí wọ́n yé bá kírun jímọ̀? Àwọn obìnrin bá Ànábì kírun jímọ̀ lójú ayé Ànábì, lójú ayé Abubakar, lójú ayé Umar, wọ́n jọ ń kírun mọ́ṣáláṣí ni. So ìyẹn wọ́n fi yàn wípé àfáwà Ibn Hajar nípa hadithu táwà wí wọ́n ní an hadithi aljuma nípa hadithu tí wọ́n mú wá fún wa nípa ọ̀rọ̀ jímọ̀ yìí ba'da naqlihi lẹ́yìn táwọn náà mú hadisi yìí wá li kalimati Abi Dawud lórí ọ̀rọ̀ tábù Dáwùdù sọ ní pé Tariq ibn Shihab yóò lam yasma' qad ra'a an-nabiyya lóòótọ́ orí ànábì sójú wa lam yasma' minhu shay'an àmọ́ kò gbọ́rọ̀ kankan lẹ́nu ànábì Muhammad. Ó ní walaula dhalika tí kìí bá ṣe torí yín lakana al-hadithu ala shart as-sahih, lakana al-hadithu ala shart as-sahih, hadithu yẹn ìbá máa bẹ lórí májẹ̀mú yá ọ̀rọ̀ tó lálàáfíà ni pé ọ̀nà táwọn hadith tó lálàáfíà máa gbà wá ìbá wà lórí ẹ̀, àmọ́ kò rí bẹ́ẹ̀. Wa qala al-Baghawi àfáà al-Baghawi tí wọ́n jẹ́ nínú àwọn àfáà tí wọ́n jẹ́ al-mufassirun tí wọ́n sì jẹ́ imamu min ahli sunna min ulama'i sunna fi samanihi. Ó ní àfáà wa tá ń sọ yìí tí wọ́n pè ní Tariq ibn Shihab tàbí ìsùn yẹn wá ní Tariq èyí wọ́n láfà yìí nazala al-Kufa ìlú Kufa ló gbé. Qala ibn Abi Hatim wọ́n lábọ̀ Hatim tó ń sọ nípa ẹni tí wọ́n ló sọ àdísì yẹn ni pé sami'tu abi yaqul èmi gbọ́ lẹ́nu bàbá mi o tí bàbá mi máa ń sọ wípé laysat lahu suhba kódà kìí ṣe ń tààlẹ̀ pé ń sọ àbá nẹ́bì. Ó ní wala hadithu alladhi rawahu mursalun àdísù tó bá gbà wá mursal láṣímọ́ àdísù tí èèyàn sọ tó já sí pé kò rí àlè sọ pé ẹni báyìí ló gbọ́ lọ́dọ̀ ẹ̀ àrí sàhábà kan tá lè lọ́rọ̀ náà mọ́ tá sọ pé gbọ́rọ̀ náà lọ́dọ̀ Ànábì Muhammad tàbẹ́nìkan tó já sí pé wọ́n bí ní kékeré ó rá Ànábì ní kékeré Ànábì wá kú tán lòun náà wá lóun gbọ́rọ̀ kan lọ́dọ̀ Ànábì àti mọ̀pọ̀rọ̀ tí ń sọ yìí mursal ni òun náà ó rá Ànábì lójú lóòótọ́ àmọ́ kò gbọ́ nǹkan kan lẹ́nu Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Lára ń tàà sí gbọ́dọ̀ lọ́mọ̀ náà ni wípé an-nisa'u yash'adna al-jum'ata ma'a an-nabiyyi sallallahu alayhi wa sallam fi a'dihi. Àwọn obìnrin bá Ànábì kírun jímọ̀ nígbà tá Ànábì wà láyé tí ń bẹ láyé sallallahu alayhi wa sallam. Nínú ń tàà fi mọ̀ ní wípé Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu qala ó sọ fún wa wípé baynama an-nasu bi Quba'in fi salati as-subh pé Ànábì àtàwọn obìnrin jọ máa kírun ráàtì bí ni wọ́n sì jọ máa kírun jùmọ̀ náà ni. Abdullahi mọ́mọ́ ni annahu qala baynama an-nasu bi Quba'in láàrin pé àwọn èèyàn wà mọ́ṣáláṣí Kùbá tí wọ́n wà ní Kúbà fi salati as-subh nínú òrùn àṣúbà idh ja'ahum àti lẹ́nìkan bá wá bá wọn faqala ló bá sọ pé inna rasulallahi sallallahu alayhi wa sallam qad unzila alayhi al-laylata Qur'anun. Lóru mẹ́jú aya Kùránì kan ti sọ kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam
qad umira an yastaqbila al-qiblata ila al-Ka'bah aw an yastaqbila al-qibla Ọlọ́run ti pa Ànábì láṣẹ kó yíjú padà sí Kaaba kó kọjú kúrò níbi tí máa kọjú sí fastaqbaluha lẹ́sẹ̀ kan náà táwọn èèyàn gbọ́rọ̀ ni wọ́n dẹ̀ kọjú kúrò níbi tí wọ́n ti ń kírun yẹn wọ́n kọjú padà sọ́nà Kaaba torí pé Ṣáàmù ni wọ́n ń kọjú sí ńgbà náà wa kanat wujuhum ila Ṣáàmù Ṣáàmù ni wọ́n kọjú sí fastadaru ila al-Ka'bati wọ́n dẹ̀ yíjú padà síbi tí Kaaba wà àfáwà al-Hafiz tàbá lọ katira àwọn al-Fathu ar-Rabbani tó jẹ́ Sharh Sahih al-Bukhari tàbá lọ ka tí àfáwà Ibn Hajar al-Asqalani wọ́n wá sọ fún wa ń bẹ̀ wọ́n ní wa waqa'a bayanu kayfiyya ti tahawul wọ́n wá ṣàlàyé ọ̀nà táwọn èèyàn gbà yíjú kúò ibẹ̀ yẹn wọ́n ń pè ní Masjidul Qiblatayn torí pé wọ́n ti ń kọjú sí Ṣáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́rọ̀ Ọlọ́run ó tó dé wípé rárá ibi tẹ́ ń kọjú sí ni ò lálàáfíà ibi báyìí lẹ́ kọjú sí. Ibn Hajar wọ́n wá ń ṣàlàyé nu Sharh Sahih al-Bukhari ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi yíjú padà kúrò níbi tí wọ́n ń kírun sí ni tí wọ́n yíjú padà síbòmí. Àdísù tí wọ́n mú wá yìí náà obìnrin ló má díìsì yẹn wá wọ́n ní nínú ọ̀rọ̀ ìyá wa kan àdísù Suwaila bíntu Aslam Suwaila ọmọ Aslam inda Abi Hatim tàbá lọ kàdísì yẹn lọ́dọ̀ àfọwà Abi Hatim qalat fi òun ló wá sọ wípé ó ní fata'awwala an-nisa'u makana ar-rijal war-rijal makana an-nisa' wọ́n ní níjọ́ tá ń sọ yìí àwọn obìnrin kúrò láàyè wọn bí tí wọ́n wà wọ́n padà sáàyè àwọn ọkùnrin kúrò láàyè tí wọ́n padà sáàyè àwọn obìnrin gẹ́gẹ́ bá ṣe mọ̀ nínú Sahih al-Bukhari wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tó bá fẹ́ kírun fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí ẹ̀ in tí ó máa ṣe ni pé yastaffi ar-rijal awwalan yóò tó àwọn ọkùnrin tí wọ́n jágbàlagbà yóò tó wọ́n síwájú thumma sibyana lẹ́yìn ni yóò wá mú àwọn ọmọ kéékèèké yóò tó wọ́n tẹ̀lé ìyẹn ni pé yastaffi ar-rijala yóò tó àwọn ọkùnrin thumma sibyana yóò wá tó àwọn ọmọ kéékèèké tẹ̀lé wọn thumma an-nisa lẹ́yìn ni yóò wá tó àwọn obìnrin sẹ́yìn yóò wá máa sọ fún wọn pé khayru sufufi lirrijali awwaluha wa sharruha akhiruha wa khayru sufufi linnisa'i akhiruha wa sharruha awwaluha yóò wá máa yé wọn yí pé èyí tó lóore jù nínú sáfù bí tọkùnrin máa tò sí òun náà ni kó wà wájú obìnrin èyí tó sì burú jù náà ni kó wá lọ bọ́ sẹ́yìn èyí tó sì lóore fóbìnrin náà ni kó wà lẹ́yìn èyí tó burú fún náà ni kó wá lòun lọ wájú lọ́dọ̀ àwọn ọkùnrin kó lè mọ̀ pé lójú ayé ànábì ní máa tò wọ́n bẹ́ẹ̀ bá ànábì tí máa tò wọ́n nìyẹn wọ́n jọ mọ́ kírun ni wọ́n jọ ń kírun jùmọ̀ dáni làmì mọ́ sọ mọ́ pé akhiruhunna min haythu akharahunna Allah ẹ jẹ́ kó máa wà lẹ́yìn níbi Ọlọ́run fi wọ́n sí yẹn gangan tó bá ti ń dọ̀rọ̀ mọ́ṣáláṣí Suwaila yìí ló wá sọ̀rọ̀ wípé níjọ́ tí àyà yìí sọ kalẹ̀ báwo ni wọ́n ṣe yí padà Ibn Hajar al-Asqalani wá ń ṣàlàyé nínú Sharh Sahih al-Bukhari ó ní fata'awwala an-nisa'u makana ar-rijalu war-rijalu makana an-nisa' ó níjọ́ tá àwọn yìí àwọn obìnrin wọ́n yí padà wọ́n padà sáàyè àwọn ọkùnrin náà yí padà wọ́n padà sáàyè àwọn obìnrin ṣẹ̀wọ̀n kí n jẹ́ pé ọkùnrin ní ń bẹ ń wájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin ló sì wà lẹ́yìn ibi tí wọ́n wá kọjú sí ni ibẹ̀ yẹ́ ṣe Kàábà ẹ̀yìn ló yẹ kán kọjú sí àwọn obìnrin àwọn wá níjọ́ náà àwọn wá múfù padà ọkùnrin fata'awwala an-nisa amama ar-rijal ló wá di pé àwọn obìnrin jọ́ náà wọ́n wá kúrò láàyè wọn wọ́n bọ́ sáàyè àwọn obìnrin nígbà táwọn ọkùnrin táwọn padà sáàyè ibi táwọn obìnrin wà tó wá já sí pé wọ́n wá kọjú sí Kàábà padà ìyá wa ní jọ́nà wọ́n ní fasallayna sajdatayn albaqiyatayn ìrun méjì ni wọ́n ti kọ́kọ́ kí ìrun méjì yẹn náà làwọn dúó lé lórí làwọn àríǹjẹ ara wọn padà làwọn wá kírun rákà méjì tó kù làwọn wá kọjú sílé Ọlọ́run tí ń jẹ́ Kàábà tí ó mọ ẹjá pèjúwe pé lójú ayé ànábì àtọkùnrin àtobìnrin ló wà ńbẹ̀ tí ìwọ̀n bá tó wa ẹjẹ́ alọ́wọ́ hadithu Amru bunu Salma tó já sí pé ọmọ ọdún 6 ni tó já sí pé nígbà tó dé ó wá ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn wọn látara ìmọ̀ tó rí lọ́dọ̀ àwọn rukuban àwọn arìnrìn àjò tí wọ́n máa gùn nǹkan rìnrìn àjò tó ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó sì jẹ́ kó yé wọn wípé ànábì ní tásìkò òrùn bá tó ẹ pèrun
ẹ sì wẹ́ nìkan nú yín tí ó kírun kó wá já sí pé ẹni tó bá mọ kùránì jù nú yín níjọ́ náà ọmọ ọdún 6 yìí lọ́lọ́run kádàrá kó má kùránì jù nú wọn wọ́n sì tì í síwájú kódà lọ́jọ́ tá ń sọ yìí tọ́mọ ní bá kírun fún wọn ṣòkòtò tí ń bẹ ní díẹ̀ gbogbo fùrọ̀dí ọmọ náà ni wọ́n mọ̀ rí ǹta àwọn obìnrin tí wọ́n wà nínú mọ́ṣáláṣí lẹ́yìn àwọn ni wọ́n padà wá ṣe ètò wípé tọ̀ èyí tá mọ̀ fi rí àláwẹ̀dí ọmọ èyí tí ń kírun fún wa yìí ẹ jẹ́ ká mú nínú àwọn aṣọ tó jẹ́ tàwọn obìnrin ká mú kí wọ́n fi ṣe ṣòkòtò fún làwọn obìnrin wá rán ṣòkòtò fún tínú ọmọ náà sì dùn púpọ̀ lójú ayé Ànábì Muhammad ọkùnrin àtobìnrin ní ń kírun mọ́ṣáláṣí torí pé ó wà lórí ntọ́lọ́wọ́n bá fúnra rẹ̀ sọ fún ìyàwó Maryam pé wasjudi warka'i ma'a raki'in tó bá fẹ́ kírun tó fẹ́ tẹ̀ ṣe ni kó máa kí papọ̀ pẹ̀lú àwọn èèyàn má kí níwọ nìkan salatul jama'a fardun ala nisa ìrun jama'a ọ̀ranyàn ní fóbìnrin ìrun juma ọ̀ranyàn ní fóbìnrin wọ́jájọ́ máa tẹ̀síwájú bákan náà tó bá tún wá wọ hadithu mi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń bẹ láyé ó ní inni la aqumu salata Ànábì ní èmi ń gbà mí màá ti wà lórí ìrun ti gbẹ̀rún dúró tí bá wá ń kírun lọ wa ana uridu an utawwila fiha màá ní láníyàn pé kí n pẹ́ lórí ìrun ni kí n ka súrà tó gùn fa asma'u bukaa as-sabiyyi nígbà tí ń bá wá gbọ́ ẹkún àwọn ọmọ kéékèèké fa atajawwazu fi salati máa wáyá ṣe ìrun mi ní ṣókí qara'atan an ashqa ala ummi pé kí n má fi kó nira bá ya rẹ̀ tó rọ́mọ tí ń ké tí ya rẹ̀ ń kírun lẹ́yìn mi ìyá rẹ̀ ó lè gbádùn ààrẹ ọmọ yẹn náà sì ní gbádùn ààrẹ tó rọ́lọ́n ló mọ tí ń béèrè bóyá ó fẹ́ mú mú ni yóò mọ ké ìyá yẹn ò ní kírun ẹ̀ gbádùn kó o lè máa fi mọ̀ yí pé lójú ayé Ànábì ọkùnrin àtobìnrin gbogbo tí mò ń sọ yìí àwọn hadith tó lálàáfíà ní táwọn àfáà náà mọ̀ bẹ́ẹ̀ gbogbo hadith tí wọ́n fi nálífà yìí kóbìnrin mọ́ lọ mọ́ṣáláṣí kó mọ́ lọ jímọ̀ kò sí ìtò lálàáfíà nú ẹ̀ Ànábì ní inni la aqumu salata èmi ó gbẹ̀rún dúró ń gbà mí báyìí wa ana uridu an utawwila fiha màá ní ilé mi pé mo fẹ́ pẹ́ lórí ìrun ni fa asma'u bukaa as-sabi màá dẹ̀ gbọ́ pé àwọn ọmọ kéékèèké ń ké nítorí ẹkún ni fa atajawwas torí ẹkún tí wọ́n ń kí ni fa atajawwas fi salati màá dẹ̀ ya mú ohun tí mo fẹ́ kí ni màá kí ní ṣókí qara'atan an ashqa fi ummi nítorí kí irun tí mo ń kí ni kó má lọ fi kó ìnira bá ìyá rẹ̀ tọ́mọ yẹn ń ké tí ìyá yẹn ò rírun yẹn kí gbádùn kí yẹn náà kó máa jẹ́ àwọn àpèjúwe fún wa ká lè mọ̀ pé lójú ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin àti obìnrin ni wọ́n ń kírun mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà tá a bá lọ ka Sahihu Muslim an Ummi Hisham bint Haritha látẹnu ìyá wa Hisham bint Haritha ọmọ Haritha àwọn náà jú yé wa pé ma hafiztu surata Qaf èmi ò há súrátù Qaf tí ń bẹ lórí ní ìsórí o yẹn kú Qaf wal Qur'anil Majid aya Qaf tá a máa ń kà pé Qaf wal Qur'anil Majid ó ní illa ala lisani Rasulillah mi ò há níbi kankan bí è ṣe pé orí ẹnu Ànábì ni mo ti máa gbọ́ tí máa kà níbo ló sì ti máa kà yaqra'uha kulla yawmil jumu'ah torí pé Ànábì máa kà lọ́jọ́ jímẹ̀jímẹ̀ ala al minbari lórí minbari idha khataba an-nas nígbà tó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ń ṣe kútúbà sòkẹ́ nìkan wá máa à ń rí àwọn àpèjúwe tó ń sọ fún wa pé lójú ayé Ànábì mọ́ṣáláṣí làwọn obìnrin tí ń kírun ọ̀ranyàn lójú ayé Ànábì mọ́ṣáláṣí làwọn obìnrin tí ń kírun jímọ̀ lénìí káwọn àfáà wa máa sọ fún wa ní Islam yìí pé ìrun jímọ̀ kìí ṣe ọ̀ranyàn fóbìnrin obìnrin ò gbọdọ̀ kí táàrí àyà fún nínú Al-Qur'an náà masha Allah wọ́n já wọnú hadith yẹn lọ kó wa máa wo àwọn hadith tí wọ́n fi ń kó ìpalára bẹ́ẹ̀ sì mọ́ wa lọ́wọ́ naam ó fẹ́ wo naam ẹ dákẹ́ má bínú o mò ń wo bí mo ṣe fẹ́ lè tètè ṣọ́ọ̀tì àsìkò nítorí ìrun naam ẹ wá jẹ́ kí n sáré mú àwọn hadithu yìí wá àwọn hadithu tí wọ́n fi nullify ìrun obìnrin mọ́ṣáláṣí àti ìrun obìnrin ní jímọ̀ mi ò tí lọ ti obìnrin mọ́ṣáláṣí tọ́píìkì obìnrin mọ́ṣáláṣí ọ̀tọ̀ lèyí ni
àlékún tí wọ́n fi kún àdísù ń bẹ̀ náà ni pé la tamna'u ima Allahi masajidallah, ẹ gbọ́dọ̀ kọ̀ fáwọn obìnrin kán má lọ mọ́sálásí lọ kírun. Àdísù yìí nìkan lẹ́bà nínú Sahih Bukhari àti Muslim, ẹ lè bá wa buyutahunna khayrun lahunna, kán lọ kírun lé olóore fún, ẹ lè bá nínú méjèèjì tó láwọn méjèèjì mọ̀ pé kò lálàáfíà wọn jẹ́ fọwọ́ kàn. Àmọ́ àdísù yìí ó wà nínú Ibn Abi Shayba, wọ́n gba àdísù yẹn wá tí èèyàn bá lọ wo Musannaf fún wọn, tá a bá lọ ka volume 1 page 446, tó bá lọ ka hadith 5148, bẹ́ẹ̀ náà ni Al-Bayhaqi àwọn náà gbà wá ní As-Sunan al-Kubra kilahuma min tariqi Abi Hazim. Àdísù táwọn méjèèjì gbà wá yìí wọ́n gbà wá lójú pọ̀ náà bàbá àfáwà tí wọ́n pè ní Abi Hazim Mawla al-Ali Az-Zubair qala Rasulullah sallallahu alayhi wa sallam, wọ́n lánàá àdísì ilé ìta fẹ́ mú wáyìí, òun sọ pé al-jumu'atu wajibun ala kulli halimin. Ìrun jímọ̀ ní kíkí o, ọ̀ranyàn ní fún gbogbo ẹni tí ń bá ti ń lálàá, illa arba'a, àfihàn mẹ́rin nìkan, as-sabiyyu, ọmọ kékeré, wal abudu, ẹni tí ń bẹ lóko ẹrú, wal mar'atu, obìnrin, wal maridu, àtàláàrẹ̀. Qala shaykhuna al-imam al-Albani rahimahullah, al-allamatu al-Albani àwọn wá dá sọ̀rọ̀ yìí rahimahullah. Àdísù eléyìí tí mo mú wáyìí sọ pé mo ti má dísù kan wá tí ó gbọ́ ọ̀nà tí yẹn gbà wá pé tọ̀ríkù ṣahábù ló bá wá. Àdísù eléyìí ní ìsìn èyí tó wá lọ́dọ̀ Ibn Abi Shayba, hasbunallah. Àsìkò òrùn sì ti tó, ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ ká sáré lo ìṣẹ́jú díẹ̀ ká sáré ká fi gbìyànjú ká fi kírun, torí ń tẹ́lómi ó mú dá nínú ó dì ní ẹ̀rọ àti wo ni wọ́n ń ṣe níbẹ̀rù Ọlọ́run, bó ti ẹ̀já sí pé èyí wò ní ọ̀rọ̀ kankan tó fẹ́ ṣe, àmọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ ká fi bó jẹ́ ìṣẹ́jú 5 ká fi kírun pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. A máa tẹ̀síwájú padà insha Allah, tí Ọlọ́run ó kún wa lọ́wọ́.
tó lè jẹ́ kọ́rọ̀ mi tó dẹ̀hùn lọ. Ìṣẹ̀lẹ̀ tí lọ ní ìlú ìsàlẹ̀ omi. Ọmọ tó fẹ́ ló ẹ̀ka péré lórí. Ọlọ́run ọ̀fẹ́ lù rẹ̀ nínú ìrànwọ́. Ó lè jọmọ́ dáadáa mọ́ lọ́rọ̀ ní iṣẹ́. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré. Àlọ́ bàbá máa lẹ̀ sọ tó fi lóyún. Ẹ̀sìn bàbí pálí sọ̀nà pẹ̀lú lọ́fíjọ́. Bí ó sì ti àdàmọ̀ sólè kẹrù. Báwo ló ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Sáúdí? Àdàmọ̀, àdàmọ̀, àyíyọ̀rí. Àdàmọ̀, àdàmọ̀, àyíyọ̀rí. Ọmọ kẹwù àdàmọ̀ ọ̀pẹ ní kádà. Ọba tó bá bí mo là ìṣàánú wa. Ó bá jágó tí. Naam, alhamdulillah, adúpẹ́lọ́dọ̀ Ọlọ́run. So a ti kí ẹ̀yin ọmọ ya wa pé a káàbọ̀ sí orí ìdánilẹ́kọ̀ọ́ wa tí à ń bá lọ kọ́lọ̀ ń dákun kó fún gbogbo wa léèrè. Ẹ rí pé a ti ń ṣàlàyé bọ̀ wá ká lè kọ́kọ́ lọ mọ̀ wípé Islam Ọlọ́run lọ́lọ́ Ànábì lọ́lọ́run fi rán, kìí ṣe àwọn àfáà wa. Gbogbo tí wọ́n bá gbé wá sínú Islam bí ẹ bá ṣe tọ́lọ́run tí ẹ ṣe tànábì, ọ̀ràn yẹn ní ká gbọ̀n sẹ́gbẹ̀ẹ́ kan. Yẹn lábí sọ fún wa pé ọ̀ràn yẹn ni irun obìnrin mọ́ṣáláṣí àwọn àfáà ni wọ́n dọ́gbọ́n sí. Látara pé wọ́n lọ mú àwọn àkídà àwọn Yahudi wá tí wọ́n wá gbà Ìsìláàmù, àwọn náà bẹ̀rẹ̀ sí ní bá wa rọ nǹkan láti dín ẹ̀sìn àwọn obìnrin wá kù. Tí wọ́n mọ̀ pé tí wọ́n bá gba ọ̀dọ̀ obìnrin wọlé sí wa lára, tẹ́sìn bá dínkù lọ́dọ̀ wọn yóò dínkù lára ọmọ. Tó bá délẹ̀ Lárúbáwá lónìí, ó pẹ̀lú òfò tí ó ń ṣe wọ́n lọ́wọ́. Tó rọ́pọ̀ nú àwọn obìnrin wọn tí wọ́n wà nínú ilé, àwọn ọmọ yẹn ò kírun. Òkí ló pọ̀ jù nínú wọn tí wọ́n sì ń kábàámọ̀ rẹ̀ dọ̀la. Àwọn àríkú lójú ayé Ànábì Muhammad, kódà nínú Sahih Bukhari àti Muslim gan, àwọn ọkùnrin àtobìnrin wọ́n máa ń ṣàlùwàlá láàyè kan náà, wọ́n á sì máa kírun nínú mọ́ṣáláṣí kan náà tí ò sí hádù kan tó ń jẹ́ mẹ́nàrin àbí hijabu kan tá a fi dá wọn. Bó ti ẹ̀já sí pé dídá wọn yẹn náà kò sí láì fi mẹ́. A sì ti mú àpèjú oríṣiríṣi wá síwájú lára tó ṣẹlẹ̀ pé nínú àwọn tí wọ́n já sí pé àwọn tó ṣẹlẹ̀ tá a máa fi mú àpèjúwe Ànábì àtàwọn obìnrin ni wọ́n máa kírun mọ́ṣáláṣí, kódà lójú ayé àwọn sàhábà al-kiram bẹ́ẹ̀ náà lórí. Kódà a máa pèjúwe bí wọ́n ti ń bá Ànábì kírun jímọ̀ àtàwọn tí wọ́n ń bá kí jímọ̀. Kódà a ti sọ́ọ́rí obìnrin tó yẹ pé inú mọ́ṣáláṣí ní ń gbé, ibẹ̀ ní ń sùn, yóò sì máa bá wọn kírun. Kódà àwọn obìnrin gan wọn a máa kí tàràwẹ̀ ní jàmáà nígbò bẹ̀rẹ̀. Kódà àkọọ́lẹ̀ ń bẹ pé ní ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìrun júmà, arákọọ́lẹ̀ tó sọ fún wa wípé nígbà tí wọ́n ń wé èèyàn 12, ọkùnrin 11 obìnrin kan, ọkùnrin 11 obìnrin kan ni wọ́n fi bẹ̀rẹ̀ ìrun júmà. Tánàbí ń bèèrè níjọ́ náà pé mélòó tí wọ́n láwọn èèyàn ti pé 12. Ìyẹn làwọn àfáà kan dúró tì wípé tó tá bá rí èèyàn 12 ìrun jímọ̀ ti lọ. Lónìí àwọn obìnrin yẹn wá ń yọ wọ́n dànù. Àwa ní gbogbo àwọn àhàdíìsù tí wọ́n mú wá náà ní wípé ìrun jímọ̀ ọ̀ràn yẹn ní fún gbogbo mùsùlùmí. Èyí òun lálàáfíà ó bá Al-Qur'ani lọ. Illa 4 àfihàn 4 ìyẹn ni la ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀. Wọ́n wá ní al-marid wal-abdu wàṣẹ́bí wal-mar'a, ọmọdé, ọkùn, obìnrin, ẹni tí ó ń ṣàárẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀. Àdísù míì wà tó ń sọ pé al-musafiru tó fi arìnrìn àjò kú, mo ti ṣẹ́ ìkan sí wẹ́wẹ́ táwọn àfáà ti ṣẹ́. Eléyìí tí wọ́n wá fẹ́ mú wá gbẹ̀yìn tá a fi lọ kírun nísìn, òun bẹ nú Musannaf Ibn Abi Shaybah, ó sì wà nú al-Bayhaqi. Àdísù àwọn méjèèjì yẹn tọ̀ríkù àbí Hazimi ló gbà wá. Mawla látọ̀dọ̀ Mawla Ali Zubair,
qala òun lá Nábì ní al-jumu'atu wajibatun ala kulli halimin wọ́n ló lá Nábì pé ìrun jímọ̀ ní kíkí ọ̀ràn yẹn ní gbogbo ẹni tí má ti ń lálàá tóun náà lálàá ti ń dà nǹkan ara illa arba'a àfihàn mẹ́rin nìkan wal asabiyyu wal abdu wal mar'atu wal marid ọmọdé ẹrú obìnrin àti aláàrẹ̀ wá gbọ́n tí shaykhuna al-imam al-allamah al-albani rahimahullah tí wọ́n sọ lórí hadisi ni tá bá lọ ka tírà wọn tí wọ́n pè ní irwahul ghalil tá bá lọ kà nínú volume 3 page 56 afani wa hadha sanadun sahihun ọ̀rọ̀ tí wọ́n mú wáyé ibi wọ́n ṣàfitì rẹ̀ sí ẹni tó lálàáfíà ni rijalu kulluhum thiqatu gbogbo àwọn tí wọ́n sì so mọ́ lára náà làwọn tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ghayrul mawla tí wọ́n bá ń bẹ́nu rẹ̀ ní mawla ali Zubair tó ló ń gbọ́ lẹ́nu Ànábì yẹn wọ́n lẹ́ni yẹn nìkan ni problemu tí ń bẹ nínú àdísù yìí lọ́dọ̀ àwọn wọ́n ní falam a'rifu wọ́n ní nítorí pé àwọn gbogbo tírà táwọn kà láyé nínú ọ̀rọ̀ àwọn sàhábà ni àwọn ò tiẹ̀ mẹ́ nìkan tí ń jẹ́ bẹ́ẹ̀ afọ́wání fàyín kana mina sàhábà tó bá wá já sí pé ìkan náà àwọn sàhábà lẹ́ni yìí ni o fala tadurru jahalatu àìrí ẹni yẹn ká mọ̀ pé yàn báyìí ni tàbí kárẹ́ tó mọ̀ yẹn kò ní nǹkan kan tó fẹ́ ṣe yóò máa túmọ̀ sí pé wa huwa al-harjahu ọ̀rọ̀ tó sọ ni yóò tọ́tún nínú kágbà wọlé wọ́n nílẹ̀ anarawihi anhu àmọ́ ẹni tó gba àdísù ní wá lọ́dọ̀ rẹ̀ tá ń pè ní Abu Hasim ní wọ́n ní uwa Salmanu al-Ashja'i wọ́n láfà wa Salmanu al-Ashja'i al-Kawfiyyu ara Kúfà ní tabi'in lòun wọ́n ní wa in kana ghayru sahabi tó bá lọ jáde pé kìí ṣe sàhábà fa sanadu da'ifun li jahalati àdísù ilẹ̀ o nítorí àìmọ̀ táà lè sọ pé ní báyìí ní jẹ́ bẹ́ẹ̀ àdísù kan nìyẹn tá bá tún wà àdísù eré ìta mú wáyìí òun jẹ́ àdísù tá mú wá nínú súnánù àwọn àfáwà méjèèjì yẹn tá bá wọ àdísù Abdullah bin Umar radiyallahu anhuma léyìí tó já sí pé a lè bóhun pàdé nínú súnánù al-Bayhaqi al-Kubra tá bá lọ ka volume 3 page 184 min tariqi Asid ibn Zayd sana hulwu surri han abi al-biladi an ibn Umar àwọn náà ní sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yaqul wọ́n ló ní mo gbọ́ lẹ́nu Ànábì tó sọ wípé al-jumu'atu wajibatun illa ala ma malakat aymanukum aw dhi'a illatin òun ti ẹ̀sọ́ ń bẹ̀ pé Ànábì ní ká kírun jímọ̀ ọ̀ràn yẹn ni àyàfi àwọn tí ń bẹ lábẹ́ kápá yín tẹ́ tí wọ́n jẹ́rú aw dhi'a illa tàbí àwọn tí wọ́n láàrẹ̀ lára òun ò pé ní mẹ́rin wọ́n ní ìsìnádù yìí náà ìsìnádù tó lẹ́ni da'ifun fi ilalun ààrẹ ń bẹ lára ẹ̀ ń ta lè tọ́yọ gbá eléyìí kò lè jọ́rọ̀ Ànábì al-ula aláwọ̀kọ́ bẹ̀ ni pé Abul Bilad tí ń bẹnú àdísù ni àfáàní azunnu annahu huwa Yahya bunu Suleiman al-Ghatafani ó ní mo lérò wípé Yahya ọmọ Suleiman al-Ghatafani ni ó ní wa yuqalu al-Amiri àwọn kan sọ pé Amiri ni ó ní fa in kana huwa ka azunnu fa azunnu annahu lam yasma bun Umar tó bá lọ jọ́ òun ni kò gbọ́ nǹkan kan lẹ́nu ọmọ Umaru aw lam yudriku tàbí ká sọ wípé kò bá Umaru láyé wa in kana gairu tó bá lọ jásí pé lómi ni wọ́n ń wí àfáàní falam atabayyinu mi ò lè sọ mi ò mẹ́ni tí wọ́n ń wí mi ò lè rálàyé ẹni ẹ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì nínú àdísù eléyìí nínú àwọn tí wọ́n jẹ́ sánàdù ẹ̀ tí ó lálàáfíà òun náà ni olúwùsòrí òun náà nínú àwọn ará Kúfà ni Ibn Hibban nínú tírà àti wọn àwọn náà ṣàlàyé ẹ̀ tírà àwọn tí wọ́n pè ní as-Siqat tá a bá lọ ka volume 6 page 286 àfáàní yukhti'u wa yughribu ala qillati riwayatihi wọ́n lẹ́ntà ń sọ yìí a máa ṣàṣìṣe wa yughribu ala qillati riwayatihi a dẹ̀ máa mú àwọn nǹkan àjòjì wá lórí kíkéré àwọn rìwáyà tó wà lọ́dọ̀ ẹ̀ in tó ní lọ́dọ̀ kéré yóò wá máa mú tí ó máa strange yóò wá máa fún rẹ̀ yóò máa mú àwọn nǹkan míì sí yóò máa ṣe mistake yóò máa mú tí èṣò òun yóò máa fi ra wọn ẹlẹ́ẹ̀kẹta ní àdíìsì nínú ọ̀rọ̀ yìí
Asid ibn Sa'id ibn Najih al-Jammali al-Hashimi maulahum al-Kawfi Ibn Ma'in nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ Ibn Ma'in rí àwọn jẹ́ kanú àwọn àfáà tí wọ́n kọ́ al-Imam al-Bukhari lérí ní kí wọ́n lẹ́ni tí wọ́n dárúkọ yíò kazzabun bàbá ńlá òpùrọ́ ni àfáà ni ataytuhu bi Baghdada mo bá ní Baghdadi fasami'tuhu yuhaddithu bi ahadithin kadhibin aw bi ahaditha kadhibin mo bá tó ń sọ àwọn àdísù fáwọn èèyàn láwọn ọ̀rọ̀ tó já sí pé irọ́ ni qala Abu Hatim ní kanu yatakallamuna fi àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa ẹni yẹn wọ́n ń sọ̀rọ̀ nípa ilé tó túmọ̀ sí pé in tí ma wí kò sọ̀rọ̀ mẹ́ àfá An-Nasa'i wọ́n ní maturuk tàbá ní maturuk lọ́dọ̀ àwọn alafá aládìsì wọ́n ma tí wọ́n pè ní maturuk Daraqutni da'iful hadisi ó ládìsì tó lẹ́ni Al-Hafiz náà ní da'ifu hadisi tó lẹ́ni bẹ́ẹ̀ ni àfá wa Daraqutni tàbá lọ wọnú Awsat wọn ní volume 1 nínú hadis 822 àárí pé bẹ́ẹ̀ náà àfá wa Daraqutni àwọn náà gbà wá nígbà táwọn fẹ́ má dìsì wá ó jẹ́ látọ̀dọ̀ Ubaydullah bunu Amr bunu Umar al-Qawariri sana Abubakar al-Hanafi sana Abdullah ibn Nafi' an ibn Umar bákanáà hadisu mi tún nìyẹn wọ́n ní qala Rasulullah sallallahu alayhi wa sallam laysa ala al-musafir jumu'ah pé kò sí ìrun jumu'ah fẹ́nìrìn àjò hadisu yẹn nìyẹn pé laysa ala al-musafiri jumu'ah pé ìrun jumu'ah kò sí fẹ́nìrìn àjò qala Tabarani uqbahu lẹ́yìn hadisu yìí àfáwà Tabarani wá sọ̀rọ̀ tẹ̀lé wọ́n ní lam yarwi hadha al-hadithi an Nafi' wọ́n lẹ́n tó gbà hadisu yìí wá kò gbà wá látẹnu Nafi' o illa ibnuhu Abdullah bí èé ṣe pọ́dọ̀ ọmọ rẹ̀ Abdullahi tafarrada bihi Abubakar al-Hanafi tó sì já sí pé Abubakar al-Hanafi àwọn nìkan ni wọ́n dá wà láṣọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn kò sẹ́lòmí tó gbà qala Abu Abdurrahman nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n ní wa hadha isnadun da'ifun wọ́n ládìsì tán mú wáyé náà àdìsì tó lẹ́ni nítorí kíni min ajli Abdullahi ibn Nafi' torí Abdullahi ọmọ Nafi' qala Ibn Hibban wá gbọ́n tí Ibn Hibban wá sọ ń pẹ́ fil majruhin àwọn náà sọ̀rọ̀ ń pẹ́ níyẹn nínú àwọn tí wọ́n ṣá lọ́gbẹ́ wọ́n ń pè tíra wọn kan ní al-majruhin tíra yìí tó bá lọ ká volume 1 page 513 wọ́n sọ fún wa pé munkarul hadith tá kórìíra kana mimman yukhti ó pẹ̀lú ẹni tí máa ń ṣì ọ̀rọ̀ sọ wala ya'lam tí ó sì ní mọ̀ tó sì jásí pé la yajuzu al-ihtijaju bi akhbarihi allati lam yuwafiq fiha as-siqat gbogbo tó bá sì mú wá tí ó lọ pẹ̀lú tàwọn tí wọ́n fẹsẹ̀ nílẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká máa fi ṣẹ̀rí fáwọn èèyàn wala al-i'tibaru minha mimma khalafa al-ithbat àti ẹ gbọ́dọ̀ máa wòye sọ̀rọ̀ tó mú wá tó sì jásí pé ọ̀rọ̀ ni ó yapa àwọn ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ náà ni khalafa thiqat fi rafi hadha al-hadith àwọn tí wọ́n jásí pé wọ́n fẹsẹ̀ nílẹ̀ gan gbogbo wọn náà ni wọ́n yapa sí lílọ́ àdísù yìí má nẹ́bì gẹ́gẹ́ bí àfáwà Al-Bayhaqi báwọn náà ṣe sọ tábálọ́ka volume 3 lọ́dọ̀ wọn nínú page 184 tábálọ́ka min tariqi bin Wahb akhbarani Amr bin al-Harith haddathani Ubaydullah bin Umar an-Nafi' an ibn Umar qala la jumu'ata ala musafiri wọ́n ní kò sí ìrun jímọ̀ fárìnrìn àjò qala Al-Bayhaqi wá dáhùn wípé hadha huwa sahihun mawqufun eléyìí lálàáfíà lóòtọ́ àmọ́ mawqufu ní o kìí ṣe àdísù marfu o ọ̀rọ̀ kan tó já sí pé tábìín ló sọ tó já sí wípé bóyá ó wá tábìín ló sọ̀rọ̀ yẹn kò sí sàhábà kan láàrin ẹ̀ tó lè lọ́rọ̀ yìí nìmọ́ sàhábà kan ò lóhun gbọ́ lọ́dọ̀ ànábì ọ̀rọ̀ ni ó wà mawquf ala sàhábà bí a tábìín kan ló gbọ́ lẹ́nu sàhábà kan tó wá lérò pa ànábì ló wí mawqufu tún jẹ́ ti sàhábà wà mawqufu tábìín wà nígbàtí àfáwà al-Imam an-Nawawi táwọn wá fẹ́ sọ̀rọ̀ lórí àdísì nínú al-Khulasa tí a bá lọ ka volume 2 page 762 wọ́n ní ar-riwayatul marfu'a
ṣe rí riwaya tó bá wá tí wọ́n bá rà fa ẹ̀ sọ́dọ̀ ànábì ó ní rawaha Daraqutni wal Bayhaqi min riwayati Abdullah bin Nafi' wa huwa da'if hadisu tí wọ́n mú wá ní ar-riwayatu al-marfu'a rawaha Daraqutni tí Daraqutni gbà wá àti Bayhaqi nínú riwaya Abdullah bin Nafi' huwa da'if ọ̀rọ̀ tó lẹ́ni bẹ́ẹ̀ ni hadithu Muhammad bin Qabil Qurzi rahimahullahu marfu'an mursalan wọ́n lọ yẹn náà má nabi amadisu mursal náà lóna akhrajahu Abdurrazzaq náà gbà wá nínú musannaf wọn tá bá lọ ka volume 3 nínú hadith 5200 wọ́n gbà wá Abu Ammar al-Layth am Muhammad bin Ka'b al-Qurzi qala Rasulullah sallallahu alayhi wa sallam inna man kana ala haramin فرغب الله عنه فأوله منه إلى غيره أن يغفر الله له ومن أحسن من محسن مؤمن أو كافر فقد وقع أجر على الله في عاجل إليه حديث تقولي ibi tí mo ṣàfẹ́ ló ń bẹ̀ ni pé والجمعة حق على كل مسلم ìrun jímọ̀ ọ̀ranyàn ni ó fún gbogbo mùsùlùmí أو قال tàbí ká sọ wí pé من كان يؤمن بالله ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run فالجمعة حق عليه irun ọ̀ranyàn irun jímọ̀ dé ọ̀ranyàn fún illa abudan afẹ́rú aw imra'atan tàbóbìnrin aw sabiyya tàbọ́mọdé aw marid tàbálàárẹ̀ ó ní faman istagna bilawin aw tijara bí èèyàn bá wá rò pé òun wá rí kinní kan tó bá bàrà lọ́dọ̀ òun bóyá eré àbí wọn jà istagna Allahu anhu ọlọ́run rọrọ̀ táyọ̀ ẹ̀ wallahu ganiyyun hamid àdísù yìí náà àfáwà Abuna Abi Shayba wọ́n gbà àdísù yẹn wá táwọn náà ní man kana yu'minu billahi wal yawmil akhir fa alayhi al-jum'ah Muhammad bin Ka'b al-Qurzi kan yẹn náà táwọn náà gbà lórí ẹ̀sìn àmá àdísù yìí náà wọ́n ní sanadu ẹ̀ náà wà da'if torí pé kí ni fihi Layth yìí sí rẹ̀ wa huwa ibn Abi Sulaym wá gbọ́n tí al-Hafiz sọ pé ó ní sudukun ikhtalata wa lam yatamayyaz hadithahu so ìyẹn ni pé sudukun ẹni tó lóòótọ́ ni ikhtalata àmọ́rọ̀ ẹ̀ padà yí padà wa lam yatamayyaz hadithu tí wọ́n lè dá ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ mọ̀ aw wa lam yatamayyaz hadithahu tó ń fún rẹ̀ ò lè dá ọ̀rọ̀ mọ̀ ó dá yẹn jú ọ̀rọ̀ sọ́tọ̀ pé ilé ìrọ̀rọ̀ ànábì àbọ̀rọ̀ ẹnìkan fàtóríkà ìdí táwọn àfáàfin fílẹ̀ tí wọ́n yé kí ń ṣe kíni tí wọ́n yé gba ọ̀rọ̀ ẹ̀ nìyẹn tó ilé ní ṣókí pàtàkì tó yẹ ká lọ mọ̀ ń bẹ̀ ní wípé ìrun jímọ̀ ọ̀rọ̀ yẹn ní fọ́kùnrin àtobìnrin o kò sí ẹ̀rí kan tó yẹn tí rí tó sì lálàáfíà tó ní kóbìnrin ó jókòó sílé kó má kírun jímọ̀ àwọn àfáà ni wọ́n fi àlékún sára àdísù ànábì àlékún yẹn kò síbi tí wọ́n ti mú wá tó lálàáfíà ẹnu tó jọ tọlọ́hun lára ọ̀rọ̀ ànábì ni wípé aljum'atu haqqun wajibun ala kulli muslimin fi jama'atin kákírun jímọ̀ ọ̀ranyàn ni ó fún gbogbo mùsùlùmí kí wọ́n sì kí ní jama gbogbo tó kù lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tí ó lálàáfíà ni ìyẹn la wá mú dání lónìí tá a fi ń so àwọn obìnrin mọ́lẹ̀ lé kọ́lọ̀hún ṣàánú wa insha Allahu ta'ala lẹ́yìn eléyìí pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run á padà tún wá tírìtì nípa àlékún tí wọ́n fi sára àdísù ànábì pé káwọn obìnrin máa kírun lé olóore fún wọn ju kán kírun mọ́ṣáláṣí lọ kìí ṣọ̀rọ̀ ànábì àlékún ni lára àdísù ànábì torí pé lójú ayé ànábì àwọn obìnrin pẹ̀lú ànábì Muhammad ni wọ́n ń kírun mọ́ṣáláṣí wọn yìí kírun lé a dẹ̀ ti mú oríṣiríṣi àwọn àpèjúwe wá téèyàn lè máa tọ́ka sí téèyàn ó máa fi mọ̀ yìí pé níbo là ń lọ níbo la ti ń bọ̀ níbo ni wọ́n ń gbé ìsìláàmù lọ nítorí ìdí eléyìí Ọlọ́run dákun ṣíjú àánú ẹni tí ń wí ó sì ṣíjú àánú wa náà tí ń gbọ́ kọ́lọ̀ wọn lábẹ́ kìí ṣe pé a fẹ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu àbákan fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà rárá ìsìláàmù tá nẹ́bí mú wánu ìsìláàmù tó kó ọkùnrin àtobìnrin pọ̀ níbi ìjọsìn tí ó yà wọ́n sọ́tọ̀ yàtọ̀ sáwọn ààyè kankan tàbá lóbìnrin ò lẹ́tọ̀ọ́ kó lọ jímọ̀ kí ló lọ ṣe Mákà àbí àyàwó ló sọ pé kóbìnrin lọ Mákà tòbí ń tọ́lọ̀ wọn bá sọ náà Al-Qur'ani ní wípé wa azim fi an-nas ya'tuka rijalan wa ala kulli damirin àwọn àyà ájì tí ń bẹ nìyẹn tàbáyà tó sọ wípé
walillahi hijjul bayt liman istata'a ilayhi sabila. Àṣẹ Ọlọ́run ni ká ṣèrìn àjò lọ ilé Ọlọ́run fẹ́ni tó bá ní kápá rẹ̀. Gbogbo n tó lọ ń bẹ ọ̀rọ̀ tó lọ ń bẹ ọ̀rọ̀ ọkùnrin ni. Àmú ti kó obìnrin àtọkùnrin sínú káwá lóbìnrin o pẹ̀lú ọkùnrin nìkan ni. So àjọ ṣe tàwáàfù ńbẹ̀, àjọ sásọ̀fà ńbẹ̀, àjọ sámọ́rúwà ńbẹ̀, àjọ lọ jámúrà, àjọ lọ Muzdalifa, àjọ máa lọ àjọ máa bọ̀. Léyìí tó ń fi hàn wípé ìwọ obìnrin tó bá gbà kan jẹ́ ìwọ ló mọ̀ o. Bóhun ò kí jímọ̀, bóhun ò mọ̀ kí ń jó bá bá Ọlọ́run ọba rẹ̀ ó bá mẹ́. Bẹ́nìkan bá ń tẹ̀ ẹ́ pé ìrun jímọ̀ ò sí fóbìnrin, kò ní ìdí kó lọ jímọ̀, kò sínú òfin Ọlọ́run, wọ́n ń tẹ̀ ẹ́ ni o. Kò sí tó jọ bẹ́ẹ̀ o. Kò ní ju báyìí lọ lónìí kọ́ lọ ń ṣàánú fún wa. La ilaha illallah. Afáwa Ismail ọ̀sọ́yìn péjú Ọlọ́run bá wa ṣíjú àánú òyìn lọ́lá agbára Ọlọ́run. Afáwa Adégbòye Hafiz Afkan Ọlọ́run ní dáadáa yín o. Rí ṣe mọ̀ lọ́wájú sí. La ilaha illallah. Muqaddam Murtado Ọlámilékan Ọlọ́run bá mi wà pẹ̀lú yín. Bákan náà Ismail ọ̀sọ́yìn péjú Ọlọ́run bá wa ṣíjú àánú òyìn. Bẹ́ẹ̀ náà gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú wa lórí ètò yìí, àwọn tí wọ́n ti bá wa share rẹ̀ àtàwọn tí wọ́n já sí pé tá a bá wò tán làwọn náà tún máa padà wò. Àánú Ọlọ́run, orí Ọlọ́run níjó fi kó wa wálẹ̀. La ilaha illallah. Laqad ja'akum ilafi kan fún bàbá wa Mudirul Markaz, àlékún àláfíà, àlékún dẹ̀ra. Wọ́lá bá ti ń tọrọ fún wọn, Ọlọ́run jẹ́ ó dá fáwa náà mọ́ ní wá lára kó ṣíjú àánú wa. Jẹ́ káyé rọrùn fún wa láti gbé, jẹ́ kẹ́sìn rọrùn fún wa láti ṣe, jẹ́ wá jẹ́ kẹ́mi wógùn kálá láàfíà káwa náà láṣeyọrí. Oyọ́ tábà wá dọ́dọ̀ Ọlọ́run jẹ́ ó jẹ́ lórí la ilaha illallah àti lórí Islam kọlọ̀mbà àjórí bẹ́ẹ̀. La ilaha illallah. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. Fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahir rahmanir rahim. Li ilafi quraishin ilafihim rihlatash shita'i was-sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. ولن داكم ما شاء الله لاشي مفاني كاكاوا. Bàbá tó ti gbé ohun tó dáadáa.